Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Bàbá wa Nurudeen Jackson, ẹ má fàyọ̀ fọ́ o, ẹ má fàyọ̀ fọ́ o. Àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ni ẹ dúró tì bí wọ́n ṣe dúró tì. Olójú tó ṣojú gàdàgbọ̀n gẹ́gẹ́ bí àwọn bàbá tí a ti máa sọ kò ní ìdáná lọ́nà méjì. Ajé òsìlè rorò kó sójúlé méjì. Ìbò Ọ̀ṣun state tá a ti dì fún yín jẹta tẹ́ ẹ ti jáwé olúborí ní kọ́lọ́hún ó ṣe kẹjọ pámánẹ́ǹtì tẹ́ ẹ fi parí ìjọba tí. Ẹ má fi Tinubu lọ́kàn balẹ̀ wípé ìbò Ọ̀ṣun tọ́jọ́ presidential election tá a fẹ́ dìjọba ìṣiṣẹ́ kẹ́mi lọ́kàn balẹ̀ pé ọmọ Ọ̀ṣun ó dìbò fún irú erékèrè wo lẹ̀ ṣe fún sẹ́yìn náà ṣé ẹ tó dàgbà tó báyìí ní èjì yín ẹ ṣe làkàyè ṣé tí ọba fẹ́ ni ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni wọ́n kó 16 governor senate president odidi national chairman gbogbo àwọn èèyàn wọ́n kò tì í lọ́rùn ọmọ Ọ̀ṣun ní kọ̀sọ̀ náà ṣé ẹ tí ọba fẹ́ ni ṣé ẹ mọ́ fagídí fẹ́ ni ẹ wá ń ṣe a thanksgiving speech ẹ wá ń sọ fún Tinubu pé tó bá di terrorist ṣe ọmọ Ọ̀ṣun ẹ wá mú àlọ́ dìbò fún jẹ́ǹjẹ́ àná iṣẹ́ ọwọ́ tiyín ló mú yín dépò iṣẹ́ ọwọ́ tiyín náà tẹ̀wọ̀n débẹ̀ tó bá ti sẹ́kọ̀tà tó bá ti sáàbù ẹ̀ ṣé ṣẹlẹ̀ Yorùbá wá jẹ́bi tí wọ́n ti máa gun irú àwọn bàbá tiwa ní kútùpàkútùpà ẹ̀sìn ni wọ́n gbé gorí ẹ̀sìn lákọ̀ọ́kọ́ ẹ̀sọ̀ pàkọ́ nù ṣé ká tó àtẹ̀yìn kùtùpà kẹ́ ẹ tó gbé àlẹ́sìn lẹ́ẹ̀kejì ni kọ́ẹ̀sì agbára yín ọ̀ka Nurudeen Jackson gọ́vnọ̀ Adeleke agbára yín ọ̀ka pé kí gbogbo ọmọ Ọ̀ṣun ká dìbò ẹ máàs fún Tinubu agbára yín ọ̀ka ẹ má lọ gbowó lọ́wọ́ ilẹ̀ yín o tí nìkan ni ó di o. A Yoruba man has won the first time. Maybe we should give him another chance to develop his reform. So you will go all out for President Tinubu in 2027? Big time, I will. Campaign ti bẹ̀rẹ̀ presidential campaign fún 2027. La hot lélẹ̀ yóò máa ní agbára máa hot. Ta làwọn? Ta ni bàbá onífìlà? Ta lẹ́yìn? Bàbá onígò dúdú? Ohun wọn jọ ohun actor kan. Mi ìrántí actor tó ohun wọn jọ. Wọ́n sọ̀rọ̀ bí actor kan. Kí ló dé? Dádì wa kan bí ọmọ lódò sledgehammer. Lọ́lẹ̀ wá ń bú pójú wọ́n dàbí ojú kinní kan. Àṣà ò nà ó. Ẹgbẹ́ sọ́lẹ̀ bàbá yìí ẹgbẹ́ sọ́lẹ̀. Ẹgbẹ́ sọ́lẹ̀. Gomina Adeleke ti lọ sásòrò kí ló dúpẹ́ lọ́wọ́ Tinubu. Ó ní Tinubu nìkan dìbò fún. Tinubu náà wọ̀nù ẹ̀. Ó dẹ̀ tún advice ẹ̀ máa play fídíò yẹn fún yín níbi bíi. Gomina Adeleke tún ṣe interview. Ó ní Tinubu nìkan dìbò fún. Ṣeun Ọ̀kínbalóyè ó ní àṣà o. Gomina Adeleke kò tijú o. Ó nítorí pé ọmọ Yorùbá ni Tinubu. Ó ti padà get started. Àwa là ń kọrin yóò Yorùbá ronú o. Yorùbá ronú bí iná alẹ́. Yorùbá ronú bí omi òkun. Yorùbá bàbá ni bàbá. Ó dẹ́ pé Yorùbá ti ń ronú nísìn. Everybody ń tó pé Tinubu jẹ́ Yorùbá lòun ṣe ní kọ́ dìbò fún àti rògò. Bàbá onífìlà gogoro. Nigeria is about ethnic. Adẹni ẹjẹ́ adádúró káfí kan ló ṣe Yorùbá nation kó ní kálukú kó dúró láyé ẹ̀ ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ àwọn àgbàgbà wa ni wọ́n ní wọn ò gbà wọ́n sọ̀rọ̀ restructuring nìsín restructuring wọ́n ní ká ti ẹ̀bẹ̀rẹ̀ láti ibì kan bẹ́ẹ̀ ẹ̀rù ń ba èmi tó táwọn ọmọ káwọn gan ní bá débẹ̀ àti restructuring àti tí ó restructuring ọmọ restructuring gbogbo wa ni torí Tinubu kan tó ní ká dìbò fún àbí tá lẹ́yìn òkú yẹ ká ti ẹ̀dìbò ẹ ká tẹ̀jọ́ ṣe báyìí nílàáre bure ká tó lọ sá sọ̀rọ̀ ọ̀kì tó lọ máa dá sọ̀rọ̀ ọ̀kì o nǹkan kan lánàá mi tí ẹ kí yẹn tèmi ẹ̀ka ọ̀rẹ́ ká sàn ẹ̀ka lẹ́kùn lédè àsìkò yìí according to the time tíṣò yìí bàbá yín èdè ní 21st of August 2026 ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 bàbá onífìlà yìí ni ò jẹ́ kí yín o abẹ́rẹ́ fìlà àwọn yìí dàbí ẹnu ẹ̀rọ àwọn ni ò jẹ́ kí yín imagine. Nigeria is about ethnic. Politics won't play Nigeria sing. It's about ethnic. Tí ó bá di pé Yorùbá lọ support Obi tẹ́rẹ́rẹ́ǹtẹ́
wọ́n ní pé ní ethnic bigot o Igbo support Obi tererente wọ́n pè wọ́n ní ethnic bigot o Fulani support Atiku wọ́n pè wọ́n ní ethnic bigot o tí Yorùbá bá support Tinubu lásán wọ́n ní ethnic bigot ni wọ́n tó péjọ mọ̀lú wọn ní ó kéje àdádúró kó ń kàkùtẹ̀ wọn lọ́nù ẹ̀ torí ẹ̀ tẹ̀ ń bí èmi nú bẹ́ẹ̀ ṣe ń ṣe àti ìrojú tu ẹ̀ nísìn ṣé gbogbo wa wà lọ dìbò fún Obi ni Tinubu àwọn mẹ́ta náà wà lẹ́sìn l'option ni àtòbí àtàtìkù lè fi wọ́n wé Tinubu Obi tẹ̀ tún sẹ́pẹ́rẹ́ díẹ̀ bó tẹ̀ pé òun ti ẹ̀ mọ iye owó ó jẹ́ àwọn doctors lówó ó lóun kówó sí báǹkì ráyé àwọn doctors tí ò sanwó fún jẹ́bi ti lù wọ́n pàtàkì àwọn fámìlì wọn ṣé ohun tí Tinubu ṣì ń gbáká tó wà lórí Tinubu ṣíṣì tó wà lórí ẹ̀ tó fi ń fèsì àwọn Fúlàní ṣé Obi lẹ́ni ẹ̀ ṣé Obi tó sọ wípé I don't want trouble Obi tó ń sọ fún primary election lásán tó lé I don't want trouble ṣé ó ló máa fèsì àwọn Fúlàní no ṣé mi Obi gbé àtẹ̀sílú tí security bá tiẹ̀ wà ọkàn abalẹ̀ aṣáàtẹ̀ pé Tinubu nísìn ó fi Sunday Igboho kalẹ̀ ó búrẹ́kì rẹ́kọ̀dù kọ́ sí nílẹ̀ Yorùbá tá ti ń gbọ́ history àwọn ọmọ kàwọn gan ni wọn ti Yorùbá kan mọ́ lérí kó jẹ́ pé Yorùbá ẹgbẹ́ ló máa lọ tú kalẹ̀ Yorùbá ẹgbẹ́ ló máa sáà bó ṣe máa lọ sẹ́wọ̀n straight tàbí kí wọ́n lọ pa wọn láwọn kan náà gbowó kú Abíọ́lá àwọn Yorùbá náà ni wọn láwọn kan náà ṣe bí Délé gbé ṣe gba lẹ́tà bọ̀m̀bù látàwọn ọgbọ̀n owó ọmọ kàwọn gan ni sọ́wọ́ ọmọ Yorùbá náà ni bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ pé lè kẹ́ bá wa kà á Tinubu ṣe ẹ̀kún fi Sunday Igboho kalẹ̀ so tó bá ní ká dìbò fún Obi ṣé ó lè fèsì àwọn Fúlàní ṣé ẹ̀mí everybody ò ní bọ́ wọn ní máa kẹ́rin jókòó kó tó máa bọ́ àwọn èèyàn sùn níta gbangba tó ti báyọ̀ tó ti ń ṣe fídíò at least Tinubu ó sì mú Sunday Igboho ó fi sílẹ̀ ó dẹ̀ fún ní security ó ṣe ní pẹ́tà bá dáṣọ fọ́ọ̀lẹ̀ a máa ń pa láàrú ni ó sì pa láàrú púdà ẹ defend ara yín mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kinní yẹn ṣó lọlẹ̀ díẹ̀ àbí kò lọlẹ̀ ṣé insecurity yẹn lọlẹ̀ díẹ̀ àbí kò lọlẹ̀ rárá gbàtí irú ẹ̀kún ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí at least ó sì ṣe ọkàn yẹn fún wa ńlẹ̀ Yorùbá dáàdì wa onífìlà bẹ́ntì gan mo dẹ̀ láìkì fìlà yín pẹ̀lú gòdúdú yín yẹn mo láìkì ẹ̀ ẹ má bínú torí Ọlọ́run ẹ ti ń bínú ẹ má bínú ààrí mórí náà mọ́wọ́ ni pẹ̀lẹ́ ẹ̀kan sọ̀jù pẹ̀lẹ́ ẹ̀kan lọ ni àbí ká dìbò fún Àtíkù ṣé ká dìbò fún Àtíkù ọmọ Fúlàní tí wọ́n ní pa anybody tán Àtíkù ẹ ti gbàgbé pàtàkì kókó wà ń bẹ̀ ni ẹ mọ iye gbogbo tó tà ni Àtíkù fẹ́ lè máa ta ọmọ nínú aláboyún Àtíkù ó lè ta irun orí èèyàn téèyàn bá wà careful ó lè ta irun abẹ́ olúwẹ̀ obìnrin tó ń lọ lọ́sàn-án gan ó lè fa ọmọ yọ nínú ẹ̀kọ́ tà ó lè bá títà ní nísìn ó ń kàbẹ́ 2023 ó lè máa yọ subsidy Òbí náà lè máa yọ subsidy náà wọ́n ti bọ́ta ń sìn wọ́n láwọn yọ subsidy mọ̀ definitely wọn mọ̀ nǹkan tí wọ́n ń ṣe just like what Tinubu said in Aso Rock today máa play fídíò yẹn fún yín Tinubu yẹn kò lè sọ kó má tà sí yàn ó ta sórí ogún ẹ̀ ó ní ọ̀pọ̀ orí ẹ̀ ó èmi kọ́ ni mo sọ Jagaban ló sọ ọmọ olódò sledgehammer àkọ́bí ọmọ olódò dẹ bàbá yẹn ó sọ pé àárín obìnrin ló gbé ẹ wo ó ní agbára o kí lè fẹ́ ṣe fẹ́ máa wò ó lọ tí wà kàkọ́ nìyẹn ó yẹ bá mi like ètò yìí ẹ bá mi share tẹ́wọ́n ti follow Yorùbá Wuyi tẹ́tí subscribe to YouTube channel mi campaign ti fẹ́ bẹ̀rẹ̀ ó máa lágbára gbogbo èké báyìí èké is my hobby ojú mi tó gbẹlẹ máa ṣèké fún yín ẹ follow mi kẹlẹ follow mi lórí ìrìn kèrèndò Yorùbá Wuyi náà adémádá gbẹ nìkan síbi bíi mo wà lórí Instagram lórí Facebook ẹ follow mi káàkiri anywhere you go ní ẹ sọ mi di MTN bàbá onífìlà gògòrò ṣé ká dìbò f'Àtíkù àbóbì àṣà olórin kan ládùúgbò mi ti rántí orúkọ ẹ̀ka mọ́rùn ó ní ọmọge kínní kan bí ò dúró nítorí owó á dúró nítorí ẹwà bí ò dúró nítorí ẹwà ara ó máa dúró nítorí tibí kí ni ká ṣe ẹgbẹ́ yìí tẹ́ ń wò mí ta ni ká dìbò fún ẹ jẹ́ ká kọ́kọ́ dé Aso Rock náà. All for the reconciliation. Expand your coast. That is the only way you can give thanks to Russian people. Not the way you
sang it or celebrate it. It's the way you act it. Use me as an example. And I got here. God put me here. Where you are today, God put you there. Not the smartness of any of these people. It's just their support, not their smartness. It's the wish of God that prevailed and the wish of the people followed. And you are in a very, very unique position to make history. Yes, sir. Noted, sir. Promote unity, peace, and stability. Use it. You started, he's a progressive. All you are doing now is progressive instinct. And you did a very good mobilization with your team. Very good job. You saw fear, you screamed. Promote democracy, promote stability, promote rule of law. Don't stigmatize any of your opponent. Okay, let's look at the trajectory of the history. I saw one of my opponents now say he will go back to subsidy. I read it. That is demonstration of a serious ignorance on governance and economy. Before I came here, 27 states are unable to pay salaries. Not to even talk of pensioners, salary of workers. In your state, I know a man that raised, whose nickname half salary. They come to the federal, cap in hand, unable to do anything. The salary you pay feeds families. Where are the local governments? They are in the states. Where are the concentration of population? They are in the states. Take out the president. Regard every other person as common men. They have families to feed. The infrastructure you embark upon, on the road network, housing, school rehabilitation, hospital, healthcare pronouncements, resuscitation of healthcare, training of teachers, training of F workers to protect our vulnerable families is part of your responsibility. And the people of Osun State pronounce their judgment on you, that they love you, they want you to govern. So you're going back to govern. Anybody, any Democrat, anybody in the political environment who cannot celebrate the joy of free and fair election does not deserve the laughter and the happiness of democracy. Don't make a single individual a victim of your campaign. Don't. Not for you alone, not for the sake of Osun alone,
for the generations to come. It's more important for you to build a network of unities, unified tunes and everything. Like I said, you did not conquer anybody. You won election. That is the essence of democracy. I'm so happy that we have this talk. A level playing field that you have mentioned severally. Yes, that is why I'm here to thank Mr. President, the father of the nation, because he fought for this democracy. That is why he allowed free and fair election, and that is the result. That is why I'm here to say thank you for making sure that democracy lives in Nigeria. Okay? Thank you very much. Àtọ̀ ẹ káàbọ̀ ẹ ti gbọ́n tẹgbọ́n lásòròkì àti interview bàbá onífìlà gogoro Jackson oníjó ẹgbọ́n tán sọ wọ́n interview wọn tó kiri vector port Tinubu tó pé Tinubu jẹ́ Yorùbá ògòdè Yorùbá ẹ ti ń ṣòtúrú kọlọ yín ọmọ Yorùbá ò kì í jàjà díjú bàbá Tinubu bàbá mi ẹ jẹ́ kẹ́mi náà sọ fún yín Yorùbá ni Yorùbá wọn sọ pé níwọ̀n lè máa ń gbẹ́ kòtò ọ̀tá jìn mọ́ torí pé ọ̀rẹ́ lè kó síbẹ̀ Gomina Adeleke wọ́n wù ọmọlúàbí ọmọ tí wọ́n bí dáadáa tí wọ́n dẹ̀ tọ́ dáadáa ni wọ́n ṣe bá yín jà àjàdíjú because ẹ̀yin APC ìbò Ọ̀ṣun yẹn àjàdíjú lẹ jà kí ni mo sọ àjàdíjú ẹ̀bẹ̀ ṣe kó lè lọ kó tọ̀ ń lọ náà dàgbàdà gẹ́rẹ́gẹ́rẹ́ kalẹ̀ and again kọ ke candidate yìí tẹ mú lọ a gbọ́ wípé ó ní kí lórúkọ ẹ̀ 72 mọ́ṣáláṣí ló kọ́ fún wọn lọ́ṣun 72 mosque ló kọ́ fún wọn ní Ọ̀ṣun state mo wá jókòó mo wá bèèrè pé ẹjọ́ Oyètọ́lá how many schools ló kọ́ wọ́n ní 0 how many medical care ló kọ́ wọ́n ní 0 ẹjọ́ àwọn amenities tẹ̀mọ̀ pọ́n fi ń ṣe ìlú bàbá mi kọ́ sí comment section mélòó ló kọ́ 00000 ó wá kọ́ 72 mọ́ṣáláṣí fún wọn ní Ọ̀ṣun ó pẹ̀lú táì mọ èèyàn ò ṣe dìbò fún wípé Ọ̀ṣun will remain an opposition state against APC ẹ wọ́n lè fẹ́ gbára gbà ẹ wo bí gbogbo ayé ṣe dìde gbogbo ọmọ Nàìjíríà tó wà káàkiri àgbáyé everybody stick to their vote njọ ẹni àwọn èèyàn ò sùn because ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ní 36 states ń sìn 31 states ní APC kí ló dé 31 states ní APC ní 36 òkú 35 ẹ̀ tó fẹ́ gba Ọ̀ṣun gbìyànjú akágbádáwọ̀ Monday ọ̀pẹ́ bolo jẹ́ tí gbogbo ọ̀nà ìlú ẹ̀ ti bàjẹ́ ó ṣẹnu yánmọ̀yánmọ́ bí ẹ̀ fẹsẹ̀ rọ́gbẹ̀ ó ń bú Adeleke níbi tó wà ṣé wà lẹ́ ń wù yẹn ẹ̀ tẹ́ kókó lọ sí agboolé alátòrìn nísàlẹ̀ kó kán kó yín ní igi lórí kán lù yín lílùkulù kí ló dé ẹ fẹ́ ní opposition kíní kan sí òṣè kíní kan ní ọbẹ̀ ò ní dùn. Gomina Adeleke ẹ ṣeun jàre ẹ kú fọmọ ènìyàn ṣe bá Tinubu ẹ̀yin náà ṣe ẹ kú fọmọ ènìyàn ṣe because ọlọ́run dúpẹ́ lọ́wọ́ yín for free and fair election and he supports you now. àwọn gba àwọn tó kọ́ agbádá lọ bí àlùbọ́sà tó ń káṣọ wọ̀ bí àlùbọ́sà tó ń lọ sí Ọ̀ṣun state níjọ́ election wọn mọ̀ pé wọ́n lè máa ṣẹlẹ̀ ìwé Yorùbá ni Yorùbá máa ń jẹ́ ná ọmọ ìyá ò kì í yà ọmọ ọba ló máa ń ba ẹ̀rọ Àríkẹ́ ló be surprise pé lọ́la ẹ tún lè rí ẹ̀rọ Àríkẹ́ àti Adeleke ẹ lọ kọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí Yorùbáwùyí ló kọ́ mi mo tún sọ nínú 21st of August 2026 ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2026 ẹ lọ kọ́ kalẹ̀ kẹ́kọ̀ọ́ orúkọ mi sí ẹ̀rọ Àríkẹ́ ẹ tún lè rí ohun àti Adeleke lọ́la bí ọmọ Yorùbá òjìnà ṣe máa ń ṣe nìyẹn Yorùbá máa lóṣòó ni ikùn adé ìdọ̀bálẹ̀ jẹ́ ká ṣera wa lóṣooṣù ká ṣera wa ní ẹyọ kan tó ká máa dá dúró náà ní ká dá dúró gbogbo tó bá yàn kí Tinubu ṣe ní stamp káwọn gan níyẹn bá padà débẹ̀ bí alẹ́yìn ọdún mẹ́jọ yín wọ́n máa reverse everything ara ń kan gáàsì àwọn inú bí wọn burúkú
bí kí wọ́n fa ohun Tinubu yọ ló ń ṣe wọ́n bá Tinubu náà dẹ̀ kẹrẹ ṣinṣin wà lórí Àkànbí ọmọ òdodo slay jama náà jẹ́ ká lọ sá sọ̀rọ̀ àti lọ sọ̀rọ̀ kí a ti dé àbí ẹ ká lọ sí ọ̀dọ̀ obìnrin tó sọ̀rọ̀ ká gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ ká tó lọ síbẹ̀ ẹ jẹ́ n polówó ọjà. Body Talk accessories ó ṣáná wọlé tẹgbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ẹ ti ń koni lóòótọ́ ní message deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ Body Talk _accessories UK ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kò pojú dà. Body Talk ó lọ fún àgán o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀ dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ Body Talk _accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fọjà ránṣẹ́ sí ẹ sẹ́tì place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ Body Talk _accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 Body Talk accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ bá mi patronize àwọn plug mi ẹ bá mi ra aṣọ ra bàtà ra gèlè lọ́wọ́ wọn ẹ fọ́lọ́ wọn lórí Instagram lórí TikTok ẹ ṣe kàkà lè gbọ́n nǹkan tó ọmọbìnrin yẹn náà tó tún sọ ẹ gbọ́n nǹkan tó náà sọ wípé Tinubu àwọn òbòyá Muslim ni pé Muslim tìkẹ̀ ló ń bí everybody nínú ṣùgbọ́n ní sí àwọn ti pé Tinubu kò kí ń ṣe Muslim ṣé wà tí Tinubu ó jọ wá Muslim ṣó jọ wá àwọn fanatic Muslims ìwà Tinubu ò jọ wá wọn Tinubu mọ̀ nǹkan tó ṣe ó mọ̀ nǹkan tí aráàlú fẹ́ ó mọ̀ nǹkan tí aráàlú ò fẹ́ Tinubu mọ̀ wípé Islam kò lè gbé wa débì kankan gbogbo tí àwọn ẹgbẹ́ wa tí wọ́n fi technology ṣe àwọn fẹ́ fi ẹ̀sìn ṣe asáò ìbọná ti ń ṣe wí ìbọná ti ń fi ẹ̀sìn tòlú ẹ̀sìn ò lè tó ìlú ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa ṣé wàá gba ọmọ Yorùbá nígbà tá a bá ti gba Yorùbá nation bó ṣe pé nǹkan tó wà lọ́kàn tèmi nìyẹn tó bá dìgbà àsìkò afẹ́ṣẹ́ election sí campaign ti dé ṣé ká mọ́mọ́ ẹni òṣèdí bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì àbí ká mú Àtìkù àbí ká mú Òbí ta ni ká mú nínú gbogbo wọn because bí nǹkan ṣe ń lọ Nàìjíríà yìí 2027 ọlọ́mọ ẹ̀ kó lágbára ni o ọlọ́mọ ẹ̀ kí 2027 kó ní agbára ni because ara ń kan everybody ẹ jẹ́ ká jọ wò àwọn nǹkan tèmi ṣe wò pé a fi lè dìbò fún Tinubu ìyẹn tí Yorùbá nation bá tí ì wáyé o tó lọ́mọ máa fọ́ ogbó ẹ̀ pọ̀ lójú kí Yorùbá nation dá dúró but as at now mo pé Tinubu nísìn ẹ wo Sunday Igboho nínú history ilẹ̀ Yorùbá àti ìgbọ́rí pé Yorùbá kan tú Yorùbá kan kalẹ̀ Tinubu break record yẹn ó tún Sunday Igboho kalẹ̀ ó tún ṣe ní pé tá a bá dáṣọ fọ́lẹ̀ a máa ń pa láró ni ó tún empower ẹ̀ pẹ̀lú ìwé ẹ̀kùn tó pé àìmọye ọmọ Yorùbá dẹ̀ tún wà nínú ìwé ẹ̀kùn ẹ defend ara yín ẹ defend oko yín ẹ defend nítorí ẹ̀ńtọ́ lọ́run láàrin èmi àti yín ṣé ìjínigbé ṣó lọlẹ̀ àbí kò lọlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni tó bá wà láyé ló máa ń ṣe business ẹni tó bá wà láyé ló máa mọ nǹkan tó kàn rétí sí àwọn wèrè yẹn fi ń lọ nígbà yẹn wọ́n ti wá rí bí nǹkan eré wọ́n máa bá obìnrin sùn ní tipátipá wọ́n dẹ̀ tó máa ṣe fídíò ẹ̀ síta
àti ká ìmọ̀ videos tó mọ fẹ́ mu yàn láyé àyẹ́ tí wọ́n fi ìgúnpá gún ọmọ ní ẹnu tí wọ́n ń rán ọmú ìyá. Àwọn pípọ̀ ìbọn bí wọ́n bá ti bò wá mọ́lẹ̀. Tinubu ṣẹyọ kan yẹn èmi Yorùbá wuyì mo dé appreciate ẹ̀. Ẹ jẹ́ ká tó tẹ̀síwájú. Ìjọ tí wọ́n ti ń ṣe Nàìjíríà àìmọye state tó yẹ pé wọn ò rí owó san half payment ni. Tinubu náà sọ pé tóun débẹ̀ ní gbogbo àwọn state yẹn san full payment ní ò sí state tó jẹ́wọ́. ASUU strike ǹjẹ́ a rí ASUU strike náà ètò ìwò tó tún ṣe ń sìn ó tún ní gbogbo àwọn lùtù tí wọ́n ń gbà wíwá àbáṣà lùtù kíní kan lù táwọn EFCC ń gbà tó ń ṣe ní olè gbà ó ní náà mọ olè gbà tẹ bá ti ń gbà ó ní ẹ lọ dá sí net fund ni tí wọ́n fi ṣe education àwọn ọmọ tí wọ́n náà wà bí tó ń gba loan táwọn èèyàn ń gbà ó ní ẹ lọ dá síbẹ̀ kó máa fi fund education àwọn ọmọ at least ní wọ́n bá wọ́n pé ọkàn tiẹ̀ ń balẹ̀ díẹ̀díẹ̀ lọ́wọ́ ajínigbé yẹn èmi tẹ̀ tuntun dúpẹ́ lórí yẹn tẹ́wọ́ tí wọ́n á mọ̀ nǹkan mi ti Tinubu ṣe tẹ́wọ́ pé ẹ fi lè appreciate ẹ̀ ẹ fi lè ní ká dìbò fún èyí náà lè bá wa kọ sí comment section bọ́dà yẹ pé òbí náà lè fẹ́ campaign fún tẹ́ bá mọ àwọn nǹkan tó bí ti ṣe because owó òbí ń sìn lọ́dọ̀ tèmi kò act bí Igbo man believe nínú business wẹ́ bẹ́ẹ̀ lè sọ pé ó act as a selfish Igbo man because wọ́n sọ pé òbí ó nìkan ó ní ẹni tí kò gọ́fìnà tí ò jẹ́wọ́ tí FCC ò máa lé káàkiri òbí said òun kó owó sí bank ó dẹ̀ àwọn doctors dẹ̀ strike òbí was able láti lè máa rìn máa yan ó kówó sí bank àwọn doctors kò fún wọn salary wọn strike time tó fi kówó yẹn sí bank tí àwọn doctors ò fi rí salary gbà ọmọ doctors mélòó ló wà out of schools nítorí pé bàbá wọn ò rówó school san ìyàwó doctors mélòó ló fi lélẹ̀ nítorí pé ọkọ ẹ̀ ò rówó ọbẹ̀ fi sílẹ̀ ìyàwó doctors mélòó ló bẹ̀rẹ̀ sí ní yan àlè tó pé kẹ́bi má bàa pa àwọn ọmọ ẹ̀ doctors mélòó ló kú of depression doctors mélòó ló kú of medical failure doctors mélòó ni ò lè pursue education ẹ̀ further kò sí yóò kí n kàwé tán yet ó fowó wọn sí bank sí mi sí bíbí láti condemn any of your candidates. You can campaign for your candidate in the comment section. No problem. That's not a problem to me. But the little tí mo kàn rí pé àwọn people yìí bí bàbá yìí pé Tinubu ó agbègbè ẹṣin lákòókò ó sọ̀pà kọlùkẹ́ ruling Nigeria it's a big tax. Yes, it's a big tax. Mo sọ pé òbí ò wà capable òbí tó sọ pé I don't want problem. I don't want problem. Kò want problem. Ó dẹ̀ fẹ́ rúlu ìlú tó yẹ pé òun gangan surname ẹ̀ problem ni Nigeria problem. Tó surname Nigeria problem ni olùbí fẹ́ rú ó dẹ̀ lóun ò want problem. No, àṣàrò náà báwo ló fẹ́ ṣe báwo ló bí ṣe fẹ́ survive Nigeria I don't know. Ẹ̀ tó ń sáfọ́ dáhùn primary election. Bó ifẹ́ survive Nigeria pẹ̀lú àwọn Fúlàní mí mọ̀ and Tinubu náà gbogbo tó fẹ́ tẹ̀ ń ṣe nísìn náà kò ṣọ́pẹ́ wọn ní reverse tó máa débẹ̀ táwa ní ká dìbò fún àbá Àtíkù lè yọ ọmọ nínú olóyún lọ́sàn-án gangan Àtíkù ọlọ́mọ ẹ̀ka kú ó lè fa ọmọ yọ nínú aláboyún lọ́sàn-án gangan tó dẹ̀ máa ta Àtíkù lè ta èèyàn tí ìmọ̀ yàgbẹ́ lọ́wọ́ Àtíkù lè kó gbẹ kó dẹ̀ lọ ta àwọn ẹ̀ ń ta yàtì àwọn Àtíkù wọ́n ń ta nọ́nsẹ̀nsì kò sí ní Àtíkù ò lè ta Àtíkù ata anybody ká ètè mọ́nà kú tọ̀nù kó ká kú máa sára sọ́nà kú tọ̀nù Àtíkù bá fi lè wọlé so àrímúrí nọ́mọ́wó ni bàbá wa oní gíláàsì lójú bàbá wa oní gò dúdú láì ṣe àbáṣà tí wọ́n á dé gò dúdú torí Ọlọ́run
ẹ má bínú torí Ọlọ́run ẹ jèbù rẹ ṣùgbọ́n ẹ̀yin bàbá wa yìí ẹ pawọ́pọ̀ o yóò Yorùbá ronú o Yorùbá royoyo bí iná alẹ́ Yorùbá rúrú bí omi òkun Yorùbá bàbá ni bàbá ń ṣe yóò ẹ dákun ẹja ronú ẹ ní dààmú o Yorùbá ẹja ronú ẹ ní dààmú ẹ ní ṣòfò tó ẹ̀rù ń bà èmi gbogbo rìsọ́ṣọ́rìn kíní kan yẹn ẹ̀rù ń bà mí Ọlọ́run mọ̀ pé ẹ̀rù ń bà mí o ẹ ṣáà mọ̀ kan tẹ́ ń ṣe ẹ fẹ́ súnmọ́ wájú ẹ fẹ́ máa wò lọ ẹ bẹ̀rù Ọlọ́run náà nígbà tí èmi tí mo já kálò ló bá rojọ́ tó báyìí tí ẹ lè bá mi láìkè ètò mi tí ẹ lè bá mi kọ kọ́mẹ́ǹtì ìyọ̀kọ́ lè kọ kọ́mẹ́ǹtì 50 ó yẹ kí n máa suspect pé àwọn tó ń wò mí gan many of àwọn tó ń wò mí kì í ṣe àwọn fans mi ló máa ń wò mí tó máa ju short video lẹ̀ orí kílò kan ní many of you máa ń wájú orí live show tẹ́ máa ti pè wọlé tí mo máa rojọ́ mi dẹ̀ níbẹ̀ ó yẹ pé màá live show yẹn màá tẹ́ bá bá mi like ètò mi lórí short video mi like video yẹn mi máa bínú sí yín mo pẹ́ tẹ́ ń wò mí many of you kì í ṣe lólùfẹ́ mi ṣùgbọ́n máa wò mí olórin tí mo kọ́ pé Kàmọ́rù kan gbà yẹn Aloma ó ní mo rántí àti bẹ̀rẹ̀ ni pé ìyàwó mi kíní kan bí ò dúró nítorí owó á dúró nítorí ẹwà bí ò dúró nítorí ẹwà ara ó máa dúró torí tìrí tẹ́ ẹ bá wò mí nítorí pé ẹ láìkì mi ẹ máa wò mí torí ọ̀rọ̀ tí mo ń sọ Ọlọ́run ẹ máa wò mí nítorí pé mọ̀ pé ọ̀rọ̀ tí mo ń sọ ó mú làákàyè dání ẹ máa wò mí nítorí pé bóyá ẹ fẹ́ wá wo àwọn mi bó ṣe lọ àbí bí mo ṣe ń kálòlò pé ẹ tí kálòlò tó máa ń rojọ́ báyìí rí wọn lá kálòlò kì í ṣe òbèrè akálòlò tèmi máa ń ṣe òbèrè so ẹ wò bá mi dá tap send ẹ lo promo code mi Abiola 223 direct deposit ni kò ní third party dọ́là rẹ fẹ́ ṣẹ́ ní pound ní ìwé gbogbo ìjọba fẹ́ ṣẹ́ ṣùgbọ́n lákòókò yẹn bá mi lo Abiola 223 ẹlòmíì ṣe project ńlá máa wá bòkí tó ń ṣẹ́wó kiri kéré tẹ̀dá ló tap send kẹlẹ́ Abiola 223 kẹgbà bónọ́ọ̀sì lákòókò tẹ bá send owó sí Nàìjíríà ẹ ṣe yẹn máa wá bòkí káàkiri kò sí pé iye tó bá jẹ máa ti rí yẹn tẹ́lẹ̀ tí bá mi lò mo dúpẹ́ o kùdùsì fún yín o kùdùsì fún yín o kùdùsì fún yín o ẹ ṣe mo dúpẹ́ tẹ́lẹ̀ tí bá mi lò ẹ má jòyè aládàá nìkan jẹ bá mi ṣe sáwọn contact yín àwọn fans yín àwọn family yín àwọn ọ̀rẹ́ yín àwọn bonds friend yín àwọn guns friend yín àwọn sisi sugar daddy sugar mommy àti everybody ẹ bá mi share fún wọn ẹ bá mi share fáwọn ọmọ náà kọ́ bá mi lo Abiola 223 ṣe ti gbọ́ àwálé wa dúpẹ́ o àní mo lè dání if you are coming across my page for the first time Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mò ń jẹ́ I am the one and only Akalolo of Yorùbá land adáwọn ọ̀lẹ́ Yorùbá ọmọ tó ju ọmọ lọ yẹlẹ́yẹ tí ò pé méjì abẹ́ni wọn tí ó ṣe pààrọ̀ tó máa pààrọ̀ tí wọ́n máa déwájú federal government tó máa sáìn ẹ̀ máa déwájú Elédùmarè yóò kí n rọ́ lọ́run lọ́fẹ̀ẹ́ ó lè kú bí 99 times yes tó bá padà wá sáyé kó wá di Mẹ̀túsẹ́là see you on my next show and bye for now I love you guys bye.